أعوذ بالله من الشيطان الرجيم. Àwo tó fún àwọn àfáà ní ìṣẹ́jú o ṣùgbọ́n nítorí pé bí ọ̀rọ̀ Ìbàdàn ti máa rí bẹ́ẹ̀ bá pè yàn pé kó sọ̀rọ̀ Ìbàdàn tẹ́lẹ̀ bá sọ mínítì ẹ̀ lójú àwọn ará Ìbàdàn ìṣe ni yóò máa dùn wọ́n o. So bàbá wa gba Amirul Jaysh bàbá ní kásà fún bàbá wa pé a fún yín lógún ìṣẹ́jú -5 minutes. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. يا آدم الفضل أنشأناك إنسانا خالقا سويا وأمددناك إحسانا. يا آدم الفضل كنا للملائكة جدوا لآدم أوليناك رضوانا. يا آدم الفضل أعطيناك منزلة رفيعة قدرها يسمو سيطانا. يا آدم الفضل أسكناك دولا كانت بها الهور والولدان سكانا. يا آدم الفضل متعناك في نعمه لا تنقني أبدا ما نوايانا. بجاي من أشركت في الكون طلعته المصطفى المرتضى ما بالهدى جانا. إلا الله لا إله 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 إلا الله. kí gbogbo wa ká ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ìlú Ìbàdàn láwa yìí mo sì máa pa fẹ́ràn náà Muhammad púpọ̀. sallallahu alayhi wa sallam. lọ́dọ̀ wa ń lọrin bàbá fẹ́ Yorùbá nàbì a máa ń juwọ́ a tún máa ń ju ẹsẹ̀ kódà gan ẹlòmíì tí máa ń ju gbogbo ara. sábàbí ntòfà tá a fi ń ṣe bẹ́ẹ̀ òun ni pé àná Muhammad sallallahu alayhi wa sallam. òun lóníkàlùkù wa ń gbé kí ọwọ́ méjèèjì ṣòro agbárí rẹ mímú ànábì ni ọwọ́ hankari mímú ànábì ikùn mímú ànábì ìkejì ẹsẹ̀ méjèèjì dáàlì torí pé ó wá jẹ gbèsè tí ń bẹ lọ́wọ́ rẹ òun náà ni wípé kò ní dáa fún wọn mùsùlùmí tó gbọ́ okùn àná Muhammad sétí tó wà ní juwọ́ jùsẹ̀ fún àná Muhammad. يا فوز ما صلى على خير الورى. ó fẹ́ wá mọ́lúdì bó ṣe wá yìí ẹlòmíì fẹ́ wá mọ́lúdì bó ṣe wá yìí. يا فوز ما صلى على خير الورى. àmàlàáfíà wàlá àlàáfíà ò jẹ́ fún un. يا فوز ما صلى على خير الورى. láti ilé ló ti rìn wáyà yín ẹlòmíì fẹ́ rìn ọlọ́run ò fún níyànjú kó rìn. يا فوز ما صلى على خير الورى. صلوا
àlàáfíà tọ́lọ́run wá ní عليه fún ọ. وسلم إخواني اللهم صل عليه وسلم إخواني وعلى آله وأصحابه وسلم. آمين. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàmú Muhammad. sallallahu alayhi wa sallam. asẹ́kùbọ̀rì àsálàtù gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti kọjá lọ. تغمده الله برحمته. bàbá wa Sheikh Adam. رحمه الله تعالى. bàbá wa Sheikh Salati. شيخ bàbá wa Sheikh Nasir al-Kabara. رحمة الله عليه. bàbá wa Yusuf al-Agbayi. رحمة الله عليه. bàbá wa Kamaluddin al-Adabi. رحمة الله عليه. bàbá wa Sheikh Sambo. رحمة الله bàbá عليه. wa Sheikh Nasir al-Kabara. رحمة الله Naqiq عليه. al-Ashraf. رحمة الله عليه. Amirul Jaysh. رحمة الله Maulana عليه. Sheikh Ushadili. رحمة الله kíkà gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ tá a lè dákọ̀ wọn tán. asẹ́kùbọ̀rì àsálàtù ọlọ́run bá wa pín kárí gbogbo wọn. آمين. ọlọ́run wa wọlá gbogbo àwọn ẹni ọlọ́run tá a dákọ̀ yìí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbàlagbà ìkí ọlọ́run kó máa bẹ́ ní kọ̀ọ̀kan wa gbé. آمين. la ilaha illallah. آمين. mo kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà níkàlẹ̀ bàbá mi Wasiril Kadiriya باب الله الله حياته. حياته. látọ̀dọ̀ àwọn bàbá wa Salati شيخ. ọlọ́run kó jẹ́ àrí bàbá pẹ́ آمين. ọlọ́run kó jẹ́ mi ọlá bàbá ogun fún wa آمين. la ilaha illallah. آمين. bàbá mi tí mo fi àpọ́nlé àti ọ̀wọ̀ tí mo fi dákọ yín bàbá mi ẹ̀sìn ni ó bí wa باب الله حياته. ẹ dákun ẹja ní ṣéwù dáadáa شيخ. ṣéwù tá a máa ń ṣe fáwọn ẹni tó já sí pé wọ́n tó bẹ́ẹ̀ àwọn tá à ń pè yìí tá à ń dákọ wọn yìí tá a bá ní ṣéwù fún wa á tún gba aládá lọ́dọ̀ Ọlọ́run ni ẹ dákun ẹja ní ṣéwù dáadáa fáwọn bàbá. شيخ. àlékún ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run bá ṣe fún bàbá. آمين. la ilaha illallah. آمين. mo fi àwọn bàbá méjèèjì yìí mo fi kí gbogbo ẹ̀yin ulama tẹ́ wà ń kalẹ̀ Ọlọ́run má padà lẹ́yìn yín láéláé. آمين. la ilaha illallah. آمين. bàbá wa Amirul Jaysh الله حياته. tí wọ́n kó wa jọ lénìí bí yẹn bá fẹ́ ní lákọ́bù ó dáa kí lákọ́bù máa ròyìn kí yẹn sì máa rí lára ẹ̀. حياكم الله. bàbá wa Amirul Jaysh ẹni tá a bá ń pè ní Amirul Jaysh oyè kan lákọ́bù kan ni tó jásí pé lákọ́bù náà lákọ́bù ńláńlá ni ẹni tá a bá pè l'Amirul Jaysh ò gbọ́dọ̀ kú حياكم الله. ẹni tá a bá ń pè l'Amirul Jaysh kò gbọ́dọ̀ má ga حياكم الله. ẹni tá a bá ń pè l'Amirul Jaysh حياكم kò الله. gbọ́dọ̀ má sìngbọ̀nlẹ̀ حياكم الله. gbogbo ẹ wá pé lára yín bá sọ̀ tán fil ilmi wal jismi ọlọ́run kó wọlá gbogbo àwọn ẹni ọlọ́run oore tọ́lọ́run ọba ti ń ṣe fún yín ọlọ́run dákun má jẹ́ ó dópin láyéláyé آمين. la ilaha illallah. آمين. mo kí àfa mi ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àfàjà mi àlàyé ọlọ́run kó járe yín pẹ́ آمين. la ilaha illallah. Àmín. ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà salamu alaykum wa rahmatuhu wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. bàbá wa Sheikh Adam رحمة الله عليه. wọ́n ní kí n sọ ṣàkíyàtú Sheikh Adam الله. ṣàkíyà yìí ó pín sọ́nà méjì ṣàkíyàtún khulikiyatun wa ṣàkíyàtún khalikiya. شخصية خلقية bẹ́ẹ̀ni وشخصية خلقية bàbá wa Sheikh Adam رحمة الله عليه. ṣàkíyàtún khalikiya bó o ní Sheikh Adam ṣe rí شخصية khalikiya nù. خلقية anasi yìí má jẹ́ n fagùn sọjọ́. شخصية خلقية bó o ní ìrísí wọn bó o ní wọ́n ṣe rí. شخصية خلقية Sheikh Adam ga شخصية خلقية Sheikh Adam yọkùn شخصية خلقية Sheikh Adam ò lára púpọ̀. شخصية خلقية tí yóò ní mọ̀ pé èèyàn débẹ̀
wa shakhsiyatun khulqiyya. wa shakhsiyatun khulqiyatun. irú ìwà wo ni wọ́n bẹ lára Sheikh Adam. shakhsiyatun khulqiyatun. kò wá Sheikh Adam kì í kò dìgbà tó o bá bá wọn láyé sórí tó o bá ti ń rí bàbá mi ẹ̀sìn ní òbí wa. shakhsiyatun khulqiyatun. Sheikh Adam gẹ́gẹ́ náà nù. shakhsiyatun khulqiyatun. bàbá wa Sheikh Adam Wallahi ta'ala. nínú dínú nasiha wọn ibi shakhsiyya khulqiyya bó o ní àwọn nǹkan tí ń bẹ lára Sheikh Adam àwọn àfáà mi ń bẹ tó jásí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kò ní bá wọn wí báfà mi bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé kí ni ń sọ yìí nǹkan tí ń bá ń sọ kò ní jọ mọ́ wà tí ń bá ń wù Iyakumullah. tí Sheikh Adam kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀dọ́ wa láfíríkà yà yín ẹni tó jẹ́ kí mímọ̀ rọrùn Sheikh Adam ni oníkálukú àwa ní ọlá látara mímọ̀ à ń ní iyì látara mímọ̀ à ń lápalẹ̀ látara mímọ̀ a gbọ́dọ̀ débi kankáyé máa mọ̀ pé èèyàn kan ló wọlé yìí ọlá Sheikh Adam ni gbogbo àwọn ọmọ kéwú tí Sheikh Adam ní wàláyé kò sẹ́ni tí ó hàn lójú Sheikh Adam. Allah. àwọn ọmọ kéwú tí wọ́n fi dáadáa san dáadáa ní sọ. Iyakumullah. kì í ṣe àwọn ọmọ kéwú tí wọ́n fi ibi san dáadáa. àwọn ọmọ kéwú tí wọ́n fi ibi san dáadáa fún Sheikh Adam ẹ wo bí ṣe ń rí fún wọn bí n bá tiẹ̀ ń dùn fún wọn táwọn náà rí i pé ń dùn fún wọn ìsìdì rọ́jù ni ń padà ń bọ̀ wá pín. La ilaha illallah. bàbá wa Sheikh Adam. Rahmatullahi alayhi. ìwà pọ̀ lára bàbá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà la mọ̀ àdúrà lèmi ó ṣe kò dìgbà tí n bá ń sọ pé Sheikh Adam ni Sheikh Adam ni Sheikh Adam ni Sheikh Adam ni àwọn bàbá wa Mudirul Markaz Adamallahu hayatahu. bí bàbá wa Sheikh Adam kú bí wọn kú ìwọ náà ti mọ̀ lára bàbá wa Mudirul Markaz. shakhsiyatun khulqiyatun. yà sọ ibà nàhámà àdúrà tí ń ṣe nu n bá ti ṣe tán gbé máìkì lẹ̀ Sheikh Adam náà nù ìfẹ́ dáhùn bàbá wa jókòó. yà sọ ibà nàhámà. ya rahima du'afa. àmín. ya rahman ruhama. irhamu abal ulama. yà sọ ibà nàhámà. ya rahima du'afa. Rahman ruhama. irhamu abal ulama. nínú tírà bàbá wa Sheikh Adam. Sheikh Adam. dínú nasiha istiqama bàbá Sheikh Adam wọ́n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. akisarul ulamahi. wọ́n ní máa gbọ́ shakhsiyatun khulqiyya Sheikh Adam nù. yatakallabuna. wọ́n ní pípọ̀ nù àwọn àfa. yatakallabuna ma zamani. wọ́n máa ń gbàgbà yìí ni. wa yarkanuna ila al-adati ra'ija. bàbá wa Sheikh Adam shakhsiyya khulqiyya àwọn díẹ̀ nù ẹ̀ kó má di pé wọ́n gbé máìkì fásitì náà láwọ̀ kò sọ kankan. ní wọ́n ṣàdúrà fún Sheikh Adam sọfẹ́ jẹ́ máa ṣépele wọn ni. àdúrà náà láàmú ṣe ìwọ tó o bá ṣépè lẹ́ni Ọlọ́run ò ní lò gbèsè ayé rẹ ò ní dùn. bàbá Sheikh Adam wọ́n ní ọ̀pọ̀ nù àwọn àfa yatakallabuna ma'a zaman wọ́n máa ń bá gbà yí ni ntí gbàgbà yí sí náà ni wọ́n ń yí sí. ntí bàbá bá ń sọ àwọn náà ó fẹ́ sọ ntí bàbá ń ṣe àwọn náà ó fẹ́ ṣe. wa yarkanuna ila al-adati ra'ija. gbogbo àwọn ìṣesí inú gbà àwọn náà ó fẹ́ máa kó sínú ẹ̀ nítorí kíni wọ́n máa ń fẹ́ jẹ́ káwọn èèyàn máa pé afẹ́ lè yí sọ́jí afẹ́ lè yí máa ti ń ṣe. wàtàkọ́lì dàlẹ́ mahabuba liyasirifu ojú hanasi lẹ́yìn. kò sí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ju pé káwọn èèyàn lè bá da wọn mọ̀ lọ. bàbá Sheikh Adam wa sọ pé kí ni solution ẹ̀. lihada sakatu fi ayuni nasi falẹ̀ ìlàjù wal-istiqamatu. àwọn àfáà tí ń bá ń ṣe bẹ́ẹ̀ sakatu fi ayuni nasi. wọn ní níyì lọ́dọ̀ àwọn èèyàn mọ́ nígbà tó já sí pé tọ́lọ́hún ò wù wọ́n mọ́nu táyé ní wù wọ́n àwọn èèyàn máa wá bú wọn àwọn èèyàn máa sọ̀rọ̀ sí wọn àwọn fẹ́ gba yìí ni nítorí wípé tí gbà ń yí sí àwọn náà fẹ́ yí síbẹ̀. falẹ̀ ìlàjù. bàbá wa Sheikh
Ádámà wọ́n wá ní kí ni solution àfa tí ń bá ń ṣe bẹ́ẹ̀. wal istiqamatu. òun náà ni al-istiqama àfa gbọ́dọ̀ dúró déédéé àfa gbọ́dọ̀ dúró ìwọ tó fà náà ó gbọ́dọ̀ dúró déédéé gba kádàrá Ọlọ́run ntọ́lọ́run ọba bá dá ní kádàrá tó bá kọ ní kádàrá fún ọ gbà. asluha min al-Qur'ani qawluhu ta'ala. gbogbo àwọn ọmọ kéwú àjọ kéwú bákan náà ni àníjọ nímọ̀ bákan náà àjọ máa ṣe bísínẹ́sì láyé ni àníjọ owó kójọ bákan náà àmọ́ lówó jura wa lọ àmọ́ láṣẹ jura wa lọ àmọ́ nípò jura wa lọ àmọ́ ní gbígbàjọ jura wa lọ tí ká rúṣùlù fàdọ́nà. fàdọ́ mọ́lá bá dé. àwọn àfáà mi ń bẹ láyé àwọn àfáà kan ń bẹ láyé tó já sí pé tí wọ́n bá wá ayé bí wọ́n ṣe lò ó gbogbo nǹkan wọn ó sì bí wọ́n bá kú gbogbo nǹkan wọn ó sì kú tẹ̀lé wọn. àwọn ẹlòmíín sì ń bẹ ó já sí pé tí wọ́n bá ń lo mímọ̀ láyé tí wọ́n bá ń lo kò láyé tí wọ́n bá ń lo àpọ́nlé láyé tí wọ́n bá lọ tán yóò da díẹ̀ tó bá yá yóò bá di pín tí baba Sheikh Adamu kọjá bẹ́ẹ̀ máa wà tọdún tí Sheikh Adamu ti kú lópin ìgbà táyé bá ń jáyé láyé gan ò ní gbàgbé Sheikh Adamu iṣẹ́ tí wọ́n ṣe lẹ́ni. fal ilaju huwa al-istiqamatu. Sheikh Adamu dúró déédéé ni ó tó anásìkì. ya sahiban àmà ya rahiman du'afa. bẹ́ẹ̀ni ya rahaman ruhama irhamu abal ulama. ya sadatal islam Baba wa Sheikh ala Adamu, rahamil kò aitam. sí ní tá a fi ròyìn zil Sheikh Adamu ilmi wal ifham. bẹ́ẹ̀ Sheikh Adamu nà sí في pàpọ̀. نقبة الإفهام ẹlòmí ò gbà pé وكلا من الأحكام يا آدم الإنعام يا صاحب النعماء يا راحم الضعفاء يا أرحم الراحمين بل Adama aliya lórí Adama aliya lórí. Adama aliya lórí Adama aliya lórí. ń bọ̀ mọ́ṣábòsí kò dìgbà tí o bá tó tẹ́tí rà síwájú Sheikh Adama bó o bá gbọ́ wá sí Sheikh Adama ó ṣàǹfààní bẹ́ẹ̀ bó o bá ń wo Sheikh Adama nínú tẹlifíṣàn báyìí tó gbọ́n kankan lẹ́nu wọn ó ṣàǹfààní lára wọn bí baba wa Sheikh Adama bá jókòó ó ṣàǹfààní lára wọn tí Sheikh Adama bá rìn ó ṣàǹfààní kódà gan tí wọ́n bá wà nulẹ̀ tí wọ́n ṣe kankan bọ́lọ́hún bá kádàrá ṣe báwọn baba wa ẹ̀sìn ní òbí wa ni bọ́lọ́hún bá kádàrá kó fojú rí Sheikh Adama ó ṣàǹfààní lára. Adama aliya lórí Adama aliya lórí Adama aliya lórí Adama aliya lórí Sheikh Adama aliya lórí Adama aliya lórí Adama La ilaha illallah. La ilaha illallah utawi. La ilaha illallah utawi. Kọlọmba wa sọ di òjò kẹ́. Kọlọmba wa sọ di òjò kẹ́. Òjò gẹ̀. Òjò gẹ̀. Fún bàbá wa Sheikh Adam. Bàbá àgbà wo lánàá Sheikh Adam. Sori bó bá ṣe wá wí sí. Bó bá ṣe wí sí. Zikiwul awliya. Ìmọ̀ràn tí àwọn ẹni Ọlọ́run. Tunazilu rahma. Ìmọ̀ sọ̀ kẹ́kalẹ̀ ní. Torí tó o bá ń ṣàdúrà fọlọ́hún. Tó o bá ń ṣàdúrà fọlọ́hún. Ọlọ́run ò bá tètè gbàdúrà rẹ̀. Ọlọ́run ò bá tètè gbà. Ó wá wo nǹkan náà àwọn ẹni Ọlọ́run tí wọ́n lo ayé tí wọ́n ṣe ráyé lò. Ó wo ìkànnù àwọn ẹni Ọlọ́run tán ráyé wọn wá tẹ́sí yìí lò. Ó wá fi wọ́n ṣàkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ó fi wọ́n ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run. Tó bá wá fi wọ́n ṣàkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run tó wá ń béèrè wọn Ọlọ́run ó wá tàtàrà wọn yóò ti fi gbàdúrà wọn yóò wá gbàdúrà wọn. Yóò gbàdúrà rẹ látara tí wọ́n Sori la ilaha illallah tá a fẹ́ ṣe. La ilaha illallah tá a fẹ́ ṣe. Sheikh Adama ló ní. Sheikh Adama ló ní. Bó o bá ṣe wá fẹ́ jẹ́ kádùá tiẹ̀ náà gbà sí. Bó o bá ti fẹ́ kádùá tiẹ̀ náà gbà sí. Náà ni kò ṣe wí la ilaha Òun náà ni ó ṣe bá wí la ilaha. La ilaha illallah. 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 La
rasulullah sallallahu alayhi wa sallam ajoko subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá wa Sheikh Adam bí wọ́n ti jẹ́ lẹ́gbọ́n ni bàbá wa Sheikh Adam la'u sifatun ma haddaha qattu wasifun. له صفة ما حدها قط آسف. tẹ́yàn bá ṣe rí kí ó máa ròyìn ṣe tó ẹ lè wá sọ̀rọ̀ yín Sheikh Adam kó tó bí wọ́n ti tó. bàbá tó gbajúmọ̀ ńlẹ̀ tó gbajúmọ̀ lókè òkun Sheikh Adam mà ní àfa àti sàkọ́fà àánú mọ̀ wọ́n kọ́kọ́ lọ́ra tó jiná àfa ni wọ́n àfa kódà nílẹ̀ lárúbáwá mọ̀ wọ́n láàfà. Allah. bàbá ní mo lọ sílẹ̀ lárúbáwá mo wá pàdé ọkùnrin lárúbáwá kan mo bá akíra wa tán ló bá sọ fún mi pé ìwọ Ádámù pé ṣínù mo bá ní ṣínù nígbà mo pe ṣínù ó ní mi ò gbá pé dáadáa tọ̀ mo wá wò pé ìjọ mọ̀ pé o pàdé Ádámù lónìí mo wá ní ìwọ náà pé gbì ó wá ní bì mo ní sọ ti rí ipò sí ó gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó ní má arsalna min rasuli illa bilisani qawmihi èdè àwọn àna mi ló fi hàn mí ọba Sheikh Adam bisimilayi mẹ́ta kul huwallahu mẹ́ta Ọlọ́run tó fi kún ládàá kẹ́ àti ìgẹ́ wọn lálùkìyàmù bisimilayi rahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. gbogbo àwọn àfáàtò ní náà ẹja wa náà sọ ń tá a ṣe kẹ́ni mọ́ ni ò da wọn ní rí tàn rẹ sọ ń dáadáa o àfáà kan yemẹtu ń jò ní yemẹtu lẹ́lẹ́ ń bẹ̀ yẹn ni wọ́n dẹ̀ ń pawó lọ́wọ́ làwọn àfáà mi ń yọ lọ́ọ̀kan tó bá sì sọ fún àfáà tí wọ́n jọ jòkó wọ́n gbá bọ́ọ̀lẹ̀ abọ́ méjì wọ́n ń pawó sínú abọ́ kan tó bá ní àfáà ayé wọ ọ̀run wọn lọ́njẹ́ ó dáa kú ti gbowó àlùbáríkà ti gbowó kọ́ ọmọ mọ́gbà ti gbowó kọ jáde àwọn wèrè kan ní ń bọ̀ lọ́ọ̀kan yìí àbá gbábọ́ ayé wọ ọ̀run wọn lọ́njẹ́ ó dáa rọ̀bá náà bí gbogbo wọn ṣe dìde nu ọmọ kí ó bá kí abọ́ mọ́lẹ̀ ló bá gbé nígbà wọn dé mọ́sálásí ibi tí wọ́n ti dálẹ̀ tí wọ́n tún sà sẹ́bẹ̀ pé gbogbo nǹkan lọ làjú wọ̀ mínírààsì òkun mọ́ ó yẹ káwa náà ti mọ̀ ipá yé ń tán lọ mínírà òkun dókè mọ́ o ọ̀làjú ti débẹ̀ àwọn tí wọ́n ń ṣe súná ọmọ nísìn wọn fáwọn àfáà ló bì mọ́ tọ́mtọ́m ṣúùtì onígi gbọ́ sóró àti ṣingọ́ọ̀mù ni wọ́n ń kó inú abọ́ wọ́n kó inú abọ́ kan wọ́n ń pawọ́ sí bí wọ́n ti ń pawó ni wọ́n ń dé bí wọ́n ti ń pawó ni wọ́n ń gbó ní káàfó gbé abọ́ pé gbábọ́gbábọ́ já lọ lórí àwọn tó ń lé yàwó láyé ìyàwó ilé yàwó láyé wọ́n mọ̀ bá a kọ̀ sámọ̀ inú mọ́lẹ̀ wa bọ́mọ ti gbá bọ́ ńgbà wọn dé mọ́sálásí tí ó sì kọ́ fún abọ́ tí ó dà á lẹ̀ báyìí súùtì wọ́n gbé ìwé àfáà tó bá ti ní gbà fún wa láyé ni ẹlẹ́ni ní ó jẹsẹ́ rẹ nígbà wọn padà lójú agbo àwọn àfáà tọ̀hún ti jòkó wọn ni alihamudulilayi àsáwọn àfáà yẹn àtẹ̀tẹ̀ bá fowó ti wálẹ̀ àwọn àrò pé tí ò da wọn ṣe tẹ́lẹ̀ wọn bá ń kọ̀ sámú owó lọ́wọ́ ni bàbá wọn bá rí pé ẹ dákun torí àlẹ́ Muhammad ẹ fàájú sàní mìíràn bó ṣe mìíràn kábí gun dàrá ọjà lọ ní mìíràn bo ètò tó kàn báyìí à ń lọ sọ́dọ̀ bàbá wa bàbá ńlá kú bàbá boníkéwù àfáà tó mú ìjẹni Ọlọ́run pọ̀ mọ́ kéwù wọn